Ó pọ̀ fún ẹ gan. Madam. Ẹ̀gbọ́n yìí náà pọ́n lé madam. Àkọ́kọ́ tí mo ṣe yẹn ìtìjú mo fi ṣe. Ìtìjú ló fi ṣe ń tó ṣe yẹn? Ìbẹ̀rù bójú ni mo fi ṣe. Ọmọ aburú gan nìyẹn o. Madam mi ṣe yàn gidi. Mi ṣe yàn gidi lórí pápá mi ṣe yàn gidi. Mo tutù lójú ni madam. So ohun tijú ṣe tó ṣe yẹn? Mo tijú ṣe ni. Mo tijú ṣe ni. Mo máa ń dákú. Bẹ́ẹ̀ ni tí bá fọkàn sí gangan mo máa ń dákú. Ó ń dákú lórí obìnrin? Mo ti dákú lórí obìnrin bẹ́ẹ̀ méjì rí. Ìjọ́ kan mo wọ kómà. Kómà? Bẹ́ẹ̀ ni ìjọ́ kẹta ni mo jí. Lórí pé òun ṣe nǹkan? Bẹ́ẹ̀ ni mà tí bá fọkàn sí tí mo dẹ̀ lọ nǹkan tó yẹ kí n lò tí mo lo jẹ̀dí olúṣe sí. Mo máa ń dákú mò ń jíjọ́ kẹta mò ń jíjọ́ kejì. Ṣẹ́rẹ́ ni tí mo bá sùn tó bá da omi lé mi lórí tí mo bá tají ni màá tó wá bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì. Madam mo tijú yín ni madam. Mo tijú yín ni. Kọ́lékọ́lé ni ẹni? Mo fọkàn sí gan ni. Lẹ́yìn oúnjẹ àti nǹkan tá a sọ kò sí nǹkan méjì mo tó máa ṣe lọ́wọ́. Àbájọ tó fi jẹ́ mẹkáníìkì. Máa ń gbẹ̀mí mi. Lórí obìnrin? Bẹ́ẹ̀ni. Báwo ló ṣiṣẹ́ wọ́n wà láyé? Àkọsílẹ̀ ni. Àkọsílẹ̀ ni. Àgbẹ̀ tí màá ti parí iṣẹ́ tí mo wá ṣe mi ò tí ì lè lọ.